èyí ni béèyàn méjì ṣe kú lásìkò ìpolongo ìbò Makinde ní Gàngàn. Ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ All Progressives Congress APC ti bẹnu àtẹ́ lu làásìgbò tó wáyé nílùú Gàngàn níjọba ìbílẹ̀ Àríwá Ìbàràpá nípínlẹ̀ Ọ̀yọ́ nínú èyí tí wọ́n ti yìnbọn pa ọ̀pọ̀ èèyàn tí ọ̀pọ̀ sì farapa. Bẹ́ẹ̀ ni ọ̀kẹ́ àìmọye dúkìá ṣègbé lẹ́yìn ìpolongo ìbò tí gómìnà Ṣèyí Mákindé lọ ṣe nílùú náà. Nírọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kínní ọdún 2023 yìí la gbọ́ pé yánpọnyánrin ọ̀hún wáyé nígbà tí àwọn ọmọ ẹ̀yìn auxiliary ìyẹn Alhaji Mukaila Lamidi tí í ṣe ọ̀gá àwọn awakọ̀ èrò nípínlẹ̀ Ọ̀yọ́ ṣínà ìjà fáwọn ọ̀dọ́ ìlú náà tí wọ́n ń tọrọ owó. Ọ̀kan nínú àwọn fijilantí agbègbè Ìbàràpá ọ̀gbẹ́ni Ọ̀jẹ́bísí Matthew pẹ̀lú ọkùnrin kan táàtì ìmorúkọ ẹ̀ ni wọ́n yìnbọn lù nínú àkọlù ọ̀hún. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, kò ju 30 ìṣẹ́jú lọ lẹ́yìn tí Mákindé àtàwọn tó tẹ̀lé wá fún ìpolongo ìbò náà kúrò níbẹ̀ táwọn ọ̀dọ́ ìlú ọ̀hún gbégi dí ojú títì láti máa gbowó lọ́wọ́ àwọn awakọ̀ tó ń gba ọ̀nà náà kọjá. Nígbà táwọn ọmọ èèyàn auxiliary débẹ̀ lọ̀rọ̀ náà bá ibòmíì yọ pẹ̀lú báwọn yẹn ṣe ṣínà ìbọn bulẹ̀ fáwọn ọ̀dọ́ ọ̀hún. Aráàlú ọ̀hún kan tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí ṣàlàyé pé lẹ́yìn bí 30 ìṣẹ́jú tí Mákindé àtàwọn èèyàn ẹ̀ lọ tán ni wàhálà yẹn bẹ́ sílẹ̀ nígbà táwọn ọmọ èèyàn auxiliary dojú ìjà kọ àwọn tó gbégi dínà gbowó. Èèyàn méjì ló jọ́lọ́run nípè níbi ìṣẹ̀lẹ̀ yẹn. Ọ̀kan jẹ́ Ọ̀jẹ́bísí Matthew, ọ̀kan nínú àwọn fijilantẹ́ ìlú Gàngàn. Mi ò mọ ẹnì kejì ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọmọ èèyàn auxiliary ni. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, alukoro fẹ́gbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni Ọláwálé Ṣádáre, ẹni tó ṣàpèjúwe auxiliary gẹ́gẹ́ bíi tọ́ọ̀gì tí gómìnà Mákindé ń lò, bẹnu àtẹ́ lu ọ̀nà táwọn ọmọ èèyàn ọ̀gá àwọn onímọ́tò náà ń gbà ń fìyà jẹ àwọn aláìṣẹ̀ káàkiri. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ṣeni láàánú pé gómìnà, ẹni tó yẹ kó jẹ́ olùdáàbòbò gbogbo aráàlú, ló tún dáàbòbò àwọn afurasí ọ̀daràn tó ń gbẹ̀mí àwọn aráàlú. Ọláwálé Àjàó ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.